السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى الذي بنعمته تتم الصالحات وبفضله تتنزل البركات والخيرات. نحمده سبحانه وتعالى ونشكره ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد، يحيي ويميت وهو على كل شيء قدير. ونشهد أن سيدنا ومربينا وأستاذنا وقدوتنا وشفيعنا محمد رسول الله صلوات الله وسلام عليه أدى الأمانة وبلغ الرسالة وكون الهمة وكشف به الغمة ونصح الأمة وجاهد في سبيل ربه وعبد ربه حتى آتاه اليقين. اللهم صل وسلم وبارك عليه وعلى آله الطاهرين وعلى أصحابه المجاهدين وعلى كل من دعا بدعوته واستنى بسنته واهتدى بهديه إلى يوم الجزاء. أما بعد، قال الله تعالى ميثاق القول: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الرسول الله صلى الله عليه وسلم: إن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. إن شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فليعوذ بالله. Àtúnṣàdé Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala kó lọ́dọ̀ èṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbé. Ọlọ́run má jẹ́ ráyè nínú ìgbésí ayé gbogbo wa. Ní orúkọ Ọlọ́run Ọba aláàánú jùlọ, ọba oníkẹ́, òun la tún fi bẹ̀rẹ̀ tafsiri wa àlàyé al-Qur'an al-Karim títí èní gẹ́gẹ́ bá náà ti mọ̀dá ṣe ń sọ fún wa. Tafsir al-Qur'an al-Karim ìtumọ̀ rẹ̀ òun náà ni bayyana, kéèyàn ṣàlàyé tó yanjú, yubayyinu tabyinan, kálàyé yanjú kó má rújú. Fassara yufassiru tafsiran, kéèyàn ṣe àlàyé nífọ́síwẹ́wẹ́. Òun náà ni à ń bá lọ nípa al-Qur'an al-Karim. Al-Qur'an al-Karim kalamullah, ọ̀rọ̀ Ọlọ́run Ọba ni, munzalun ghayru muhdasin, Ọlọ́run Ọba ló sọ kalẹ̀, kìí ṣe àdádálẹ̀. Al-Qur'an yàtọ̀ sí àwọn ìwé tó kù, òun ló lékè, gẹ́gẹ́ bá ti ń sọ fún wa bọ̀ nínú àwọn ìwé tọ́lọ́run bá ní kó lékè. Al-Qur'an al-Karim ni ẹni tó bá wá gúnrí nínú Al-Qur'an al-Karim faqad dalla dalalan mubina, rú ẹni yẹn ti sọnù rere. Ọlọ́run má sọ wá kú lójú ọ̀nà, Ọlọ́run má sọ wá nù láéláé. Pẹ̀lú ògo Ọlọ́run, Suratu Nur, gẹ́gẹ́ bá ti mọ̀ wípé tí mo wá lọ́dún òun náà ni al-Islam wal-Hadara aw Hadaratul Islamiyya, òun náà ni Islam and civilization. Ṣùgbọ́n bí tá a ti ń bọ̀, òun náà ni àwọn àmì Ọlọ́run, òun náà ni ọ̀rọ̀ wa tó jẹ́ bí topic, òun náà ni the signs of Allah. Àwọn àmì Ọlọ́run tá a lè rí níbòmíì àyàfi nínú ẹ̀sìn wa, òun náà ló ṣàlàyé fún wa tí ò rújú, tí àwọn àfáà ṣàlàyé kan bá pèèyàn jẹ kalẹ̀ pé ká wá ṣàlàyé tó yanjú nínú àwọn ìwé tó ti lọ. Al-Qur'an al-Karim Kutubul A'zam, ìwé tó tóbi jù, òun náà ló yanjú ẹ̀. Suratu Nur, sura ìmọ́lẹ̀, òun náà la wá ń bá bọ̀. Qur'an orí 20 àti mẹ́rìnléní 20, Quran chapter 24 of the Holy Quran, tí àkọlé ń jẹ́ Nur, ìmọ́lẹ̀, the light. Òun náà la wá ń bá bọ̀, àti wá bá dé aya 44. Ìyẹn náà láti wá fẹ́ bẹ̀rẹ̀ lénìí nínú àwọn àmì Ọlọ́run tọ́lọ́run tó fẹ́ ká mọ̀ kí nìdí tó ń fi ṣe bẹ́ẹ̀. Ba'da a'udhu billahi minash shaytanir rajim. Yuqallibu Allahu al-layla wan-nahar. Inna fi dhalika la'ibratan li ulil absar. والله خلق كل دابة من ماء
فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع يخلق الله ما يشاء إن الله على كل شيء قدير صدق الله العظيم. آية إلينا إتماري Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala ó ní yuqallibullahu layla wan-nahar. Ọlọ́run Ọba nígbà tí ó dá òru ó wá ní òru ló kọ́kọ́ wáyé, ó wá ní kí ọ̀sán máa tẹ̀lé òru. Nígbà tí òru bá dé àtúrí ọ̀sán. Eléyìí dáwí inna fi dhalika la ibratan li ulul absar. Kò sẹ́nìkan tí lè yóò yè àyàfà àwọn olóye, àwọn tó lajú kalẹ̀ tí wọ́n lójú inú, àwọn lọ̀rọ̀ ayé. Imam wa Ibn Kathir rahimahullah nínú àwọn àlàyé tí wọ́n ń ṣe fún wa, wọ́n ní àkọ́kọ́ tọ́mọ èèyàn bá fẹ́ mú ọjọ́, òru ló máa ń kọ́kọ́ wáyé síwájú ọ̀sán. Téèyàn bá fẹ́ gbààwẹ̀ lápèjúwe nínú ẹ̀sìn wa, a máa bẹ̀rẹ̀ nabda'u siyam min layl, a bẹ̀rẹ̀ àwẹ̀ lóru. Alẹ́ kábàlá fẹ́ gbààwẹ̀ ọjọ́ tá a fẹ́ gbà tó ń bọ̀ yìí ní ọjọ́ Tuesday àtàlátà, a fẹ́ gbààwẹ̀ àlárúbà, àárí oṣù lálẹ́, alẹ́ ìní àáróṣù, oṣù tá a wá rí lálẹ́ ọjọ́ Tuesday la fẹ́ fi gbààwẹ̀ ọjọ́ Wednesday. Ibi tó ti dàrú mọ́pọ̀lọpọ̀ èèyàn lọ́wọ́ nìyẹn, tá a wá tẹ̀lé táwọn òyìnbó, àwọn civilization táwọn òyìnbó gbé wá làwa náà wá gbé sórí. Èyí tí ìsìláàmù ti gbé wá láti ẹgbẹ̀rún ọdún ó lé sẹ́yìn, àwa pa yẹn tì, àwa tẹ̀lé yẹn. Wọ́n ní bákan náà ńgbà tá a bá sọ pé a bímọ, béèyàn bá lóun bímọ lágo 6 ìní, ọmọ ìní yóò máa jẹ́. Bí mùsùlùmí bá wá bímọ lágo 7 lákòókò tá a wà yìí, ago 7 ìrọ̀lẹ́ ńgbà tóòrùn ti wọ̀, kò ní jẹ́ ọmọ ọjọ́ Tuesday mọ́, ọmọ ọjọ́ Wednesday ni yóò máa jẹ́, torí pé òru ló ń bẹ̀rẹ̀ ọjọ́ nínú ẹ̀sìn wa. Ìyẹn ló fi já sí wípé ẹni tọ́lọ́run bá fún ní ọ̀làjú kò ní dàrú mọ́ lọ́wọ́. Láwọn ọ̀pọ̀lọpọ̀ ó máa wá sọ wípé nígbà tá a bá ti bímọ bẹ́ẹ̀, ọjọ́ 8 náà ló kù tá a máa ṣe, kò dàrú rárá. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní kullu mauludin murtahinu bi haqiqatihi tusba'u anhu yawma sabi'. Gbogbo ọmọ kọ̀ọ̀kan tá a bí láti fi dógò pé tó bá ti di ọjọ́ keje báyìí ká pẹran fún. Ọjọ́ keje yẹn wà dàrú lọ́dọ̀ ẹni tó bá lọ́làjú, ṣùgbọ́n ọ̀sẹ̀ tí ò bá ní alhadora yọ̀làjú á dàrú mọ́ lọ́wọ́. Wọ́n máa wá sọ wípé òǹkà sì kẹjọ, òǹkà ò sì kẹjọ. Ànábì ò sọ yẹn sallallahu alaihi wasallam. Wọ́n bá ní ẹ wá gba owó lọ́dọ̀ pírẹsidẹ́ǹtì lẹ́nu lọ́jọ́ 7 ìní, kò sẹ́ni tí ó ṣìkà. A fẹ́ lọ gbowó lọ́jọ́ 7 ìní, kò sẹ́ni tó máa lọ ní ọjọ́ Tuesday tó ń bọ̀. Ọjọ́ tá a lọ ẹ̀rí àwa náà ti máa ṣòǹkà yẹn. Tọ́ bá lóbìnrin ṣe nǹkan àlejò ẹ̀ kò ní ṣìkà níjọ́ tí ó bá ti dá. Níjọ́ táwa náà bá wá fẹ́ gbowó lọ́wọ́ àwọn èèyàn tán jẹ wá ní gbèsè, àwa náà máa ṣí ọjọ́ báyìí, a ò ní ṣìkà. Kí ló wá dé tí ìsìlámù ó wá sọ̀rọ̀ tá a máa wá fún ní ìlọ́bẹ̀rẹ̀ tá a máa yí. Àwọn àfáà sí ni wa kullu nasin awhama tashbihan awaluhum awfawidi warum tanzihan. Wọ́n ní gbogbo ọ̀rọ̀ tó bá ti ní nọ́ọ̀sù láti inú Al-Qur'an tọ́lọ́run bá ti sọ̀kalẹ̀, ẹ gbọ́dọ̀ fún ní ìlọ́bẹ̀rẹ̀ kẹtù wá lẹ́ nílàákàyè kan kẹ wá fi yí lẹ́yìn ìtọ́lọ́run ti sọ tánàbí Muhammad náà sallallahu alaihi wasallam tó sì dá sí. A gbọ́dọ̀ wá yí pé ó tún ní kinní kan. Ìyẹn ni Ọlọ́run bá mi ń sọ ń bí, ó fẹ́ ká mọ̀ pàtàkì òru àwàlàn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, ó ní òru tó ń kọ́kọ́ dárúkọ yẹn, Ìmáàmù wa ti sọ fún wa wípé òru tá ń sọ yìí yushmil, ó tún kó sínú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan. Ní gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣoríire láyé, òru ló ti máa ń bẹ̀rẹ̀. Ẹni tó bá fẹ́ ṣoríire, ọ̀kan nínú àwọn àfáà Ìmáàmù wa Ash-Shujā'ī, òun jẹ́ àmọ́ ń bẹ̀ yẹn, ó ní wa man talaba al-ula sahirul layali bi qadri likadi tuqtasabul ma'ali. Wa man talaba al-ula sahirul layali, pẹ̀lú òdiwọ̀n wàhálà téèyàn ń ṣe, òun náà la máa fi débi tá ń lọ.
gbogbo ẹnikẹ́ni tó bá lè ṣàìsùn lóru sa'irul layali tó bá ń wá gíga ó gbọ́dọ̀ ṣàìsùn lóru, ẹni tó bá fẹ́ pass exam ó gbọ́dọ̀ ṣàìsùn lóru, ẹni tó bá fẹ́ lọ ṣe interview gbọ́dọ̀ lè gbàdúrà kó tún kàwé lóru láti fi lè páàsì. gbogbo ẹnikẹ́ni tó bá já sí pé nǹkan kan ló ń wá ó gbọ́dọ̀ lè di Ọlọ́run bá mú lóru kó ṣàdúrà. wọ́n láǹfààní òru nìyẹn fáwọn ẹni dáadáa, wọ́n máa ń lo òru. bákan náà ní ìdàkejì àwọn òyúnù, àwọn ojúkójú tí àwọn Yorùbá oríṣiríṣi ni Yorùbá tu, àínù lárúbáwá ń pè ojú kan, òyúnù àwọn ojúkójú, àwọn ìyá ayé náà ń pè bẹ́ẹ̀, àwọn ìyá ayé, àwọn bàbá oṣoronga, àwọn yẹn náà wọ́n lóru làwọn náà máa ń dára òru. ẹ lè rẹ́ nìkan tó fẹ́ bà tọmọ ọlọ́mọ jẹ́ láyé kò ní bàjẹ́ lọ́sàn-án àforú. wọ́n bá lẹ́nìkan sùn tó tají báyìí ó bá ń pọ̀ nǹkan, òun sábà ń pọ̀ nǹkan láàárọ̀ lọ́sàn-án, òru ni orun tán bá sùn láti ojú oorun wá lóru. tẹ́nìkan bá ní ẹ̀jẹ̀ ń dà lẹ́nu ẹwà àwọn àkókò yẹn, wọ́n lóru làwọn náà máa ń ṣe bí. bó ṣe wá wà nìyẹn. Imam wa Qayyim Jawziyya rahimahullah nínú àwọn ọ̀rọ̀ tó ń sọ fún wa inú Tibbun Nabawi, òun náà ṣàlàyé fún wa ẹ má ní kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ o. wọ́n ní ọfà, wọ́n ń tàyàn lọ́fà. mùsùlùmí kan tí ò lajú á ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀. wọ́n ní wọ́n ń sọ̀yàn lọ́ta á ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀. wọ́n ní wọ́n ń sọ̀yàn lóko á ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀. Imam wa Qayyim Jawziyya rahimahullah ó ní gbogbo eléyìí náà ló wà tó já sí pé wọ́n ní àwọn ojúkójú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ànábì náà sọ sallallahu alaihi wasallam. ó ní al-aynu haqqu, ó láwọn olójúkójú wà òdodo ní o. láwùlà sabaqatil qadar, tí kì bá ṣe pé kádàrá ti gba wájú ni, tọ́lọ́run bá ti ní nǹkan tọ́mọ èdè ní ó jẹ ní ó jẹbi tí ó dé ní ó dé. ó ní ojúkójú yẹn ẹ̀ bá rí àfojú gbé ràkúnmí á sì gbé nú kòkò, ìkòkò sásun ọbẹ̀. ẹ máa wá pé ràkúnmí bó ló ṣe dé nú kòkò sásun ọbẹ̀. ó ní tí ò bá ṣe pé kádàrá ti ṣẹlẹ̀ ni, olùfijá sí pé ẹlòmíì kì í ṣe pé bóyá ó ní àwòrè àbí àjẹ́ kan lára, àmọ́ ojúkójú tó bá fi ranjú mẹ́lòmíì gbogbo nǹkan tó wà lára ẹ̀ á sì máa domi, á sì máa bàjẹ́. ẹlòmíì tí ìbínú bá dé, wọ́n nítorí pé ìbínú al-ghadab yushmil min jahannam, wọ́n ní àkójọ látara bíi jahannama, látara araratul nar min jahannama, àwọn ẹ̀rá aná láti fi náà jahannama. tí ìbínú bá dé sẹ́lòmíì, wọ́n lójú àárò kókó, ẹ má ti wojú ẹ̀ ní apọ́n. wọ́n nítorí díẹ̀ àwọn ẹni ibi náà máa ṣèpàdé lóru. wọ́n lè rí àwọn ìlú kan láyé tí wọ́n bá fẹ́ di kóòpù, wọ́n fi gbàjọba, wọn ò ní di kóòpù yẹn lọ́sàn, òru náà máa ń di kóòpù. gbogbo àwọn tó bá di kóòpù lọ́sàn wọn sábà succeed, ṣùgbọ́n àwọn tọ́lọ́run bá ní kí wọ́n di lóru gẹ́gẹ́ bọ́lọ́run ṣe sọ òru agbára náà ni àwọn máa ń succeed. ẹni tó bá mọ Nàìjíríà ní 1987, Ààrẹ Ọkà tóun náà gbìyànjú àti di kóòpù, ó fẹ́ gbàjọba lọ́wọ́ IBB, àmọ́ ọ̀sán ló lọ di kóòpù ẹ̀, ọ̀sán ló dì kò succeed. àmọ́ níjọ́ tí àwọn IBB máa di kóòpù tiwọn against àwọn ìdí àgbọn, òru làwọn dì, wọ́n succeed. yẹn náà fi sọ pé òru náà òru agbára ni fáwọn ẹni dáadáa, òru agbára ni fáwọn ẹni ibi. ìyẹn lọ́rọ̀ Ànábì ń bì kan sallallahu alaihi wasallam. ó ní gbogbo ẹnikẹ́ni tí kì í bá dìde lóru, olóró ẹ̀dá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kìnìún tó wà nínú pépà tí ò lè nípa láàrin ìlú, tí ò lè nípa lọ́dọ̀ ẹni tó ń wò. ó ní walakinnal muslimun, ṣùgbọ́n tẹ bá rí mùsùlùmí alladhi yaqumu bil-layl, tó máa ń dìde lóru, tó ń kírun fọ́lọ́run lóru, olódà gẹ́gẹ́ bí kìnìún ààyè, kìnìún asadu hayyan, kìnìún ààyè tó bá já sí ọ̀tá láàrin ọ̀tá bẹ́dànù. bá a ṣe sọ pé lóòótọ́ a wà ní oṣù Ramadan tá à ń gbààwẹ̀ tí coronavirus wà ń ta, tá a tún fẹ́ kú, tí láyọ̀n bá já wà àdúgbò kò sẹ́ni tí ó dúró, gbogbo wa la máa bẹ́ dànù. àwọn tó wà ní mọ́ṣáláṣí gan ó tilẹ̀kùn mọ́rí ni, nítorí pé à ń sin Ọlọ́run kò lè wá bá wa ń bẹ̀. wọ́n níyẹn ló jẹ́ kìnìún ààyè, ẹni tó bá ń ti ń kírun lóru àwọn ọ̀tá ò ní nípa lọ́dọ̀ ẹ̀. àmọ́ ọ̀ṣá èyí tó gbajúmọ̀ lọ́dọ̀ tiwa òun nípa máa ń fẹ́ fòun sùn, orun yẹn máa ń dùn gan lóru. náà fi sọ wípé yuqallibu al-layla wan-nahar, Ọlọ́run bá ní àní àwọn nǹkan tó wà lóru náà, àwọn nǹkan tó pọ̀ wà lóru tá a lè fi ṣe, bó ti ẹ̀já sí pé àkókò òru yẹn kéré. gẹ́gẹ́ bọ́lọ́run ṣe ń sọ nínú Suratu Muzammil pé àwọn àkókò tó wà lóru, inna nashiyatal layl, àwọn àkókò òru hiya ashaddu wa aqwamu qila,
àwọn iṣẹ́ tá a bá ṣe ń bẹ̀ ó tún lágbára ó tẹ̀wọ̀n lọ́dọ̀ Ọlọ́run. Tafsiri sọ fún wa yìí pé kó tó di pé wákàtí márààrún dé ìrun òru l'Ànábì Muhammad máa ń kí sallallahu alaihi wasallam, ó sì kí fáìmọye ọdún, àwọn kan ní odidi ọdún kan kò tiẹ̀ mísì rárá tó fi lọ sílùú Mọ̀dínà. Káwa wá bira wa léèrè ìrun òru tá à ń kí oṣù kan ṣáàkì mísì ẹ̀, ká má tí ì wá sọ ọ̀sẹ̀ mẹ́fà, ká má tí ì wá sọ ọdún kan. Eléyìí ló fi já sí pé nínú àwọn agbára tó wà lóru nìyẹn. Àwọn agbára àwọn ẹni bí ń lo òru láti fi ṣe aburú, àwọn ẹni dáadáa náà sì ń lò. Ṣùgbọ́n àwa tá a wá jẹ́ mùsùlùmí, òun náà ni pé ká wá lo òru yẹn dáadáa. Nínú nǹkan tó tún wá dáyé nísìn, ẹlòmíì ò ṣe aburú fóòru, kò ṣe bí fóòru, ó wà lágbede méjèèjì. Àbí ńgbà téèyàn jí lóru tó wá gbé fóònù ló wá gbé láàrin òru, ló wá gọ́gù kì í ṣe aburú ló ń wò mbẹ́, ó ṣe àgọ́gù, ó wo Facebook, ó wo íńtánẹ́ẹ̀tì, ó wo WhatsApp, ó wo Instagram tí àṣùbà fi tó. Àwa ẹwà àkókò, gbogbo àkókò dẹ̀ rèé tá a bá ti lò láyé, Ọlọ́run á bi wá léèrè. Àmọ́ ṣàmì tá à ń lọ jù lénìí, òun náà ni pé nínú àwọn àmì Ọlọ́run, ó ní kẹ́ wo òye sí òru yẹn, báwo ló ṣe ń wá, báwo lòru yẹn gan ṣe dé. Talento mọ̀ wọ́n ní ẹ̀yin náà wòye sí. Unzuru ila al-mar'i wa qul, ọkọ mi èdè ènìyàn náà wòye. Madha alladhi yukhrijul qamaha, káwa náà wo bọ́lọ̀ ṣe ń ṣe nǹkan ẹ̀. Ayọ̀ àwọn nǹkan tá à ń pè ní irúgbìn, ayọ̀ jáde láti inú ilẹ̀, ayọ̀ kóró, ayọ̀ jáde láti inú ilẹ̀, ayọ̀ nǹkan dúdú, ayọ̀ jáde láti inú funfun, ayọ̀ òru, ayọ̀ jáde láti inú ọ̀sán, àti ọ̀sán àti bọ̀nú òru. Talento ń ṣe lè faqul madha alladhi, talento ń ṣe tababira wa léèrè, kò sí ìdáhùn tá a fúnra wa. Òun náà ni pé Allahu subhanahu wa ta'ala, òun náà lọ́ba tó ń ṣe gbogbo eléyìí. Òun náà ni òru, àǹfààní òru ó wà fún agbára láti fi bẹ Ọlọ́run, láti fi ṣe dáadáa. Tẹ́ bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn Júù láyé, àwọn Yahudi tí wọ́n kọtọ Ọlọ́run lénìí, ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n bá fẹ́ bíúdì àwọn ilé ńláńlá, wọn kì í bíúdì ẹ̀ lọ́sàn-án bíi tìlú wa yìí. Tí wọ́n bá fẹ́ ṣe bíríìjì, òru náà máa ń ṣe. Ẹ kàn wò pé láàrin òru sísìn báwo náà ṣe ṣe. Àwọn Júù tó wà ní Israel àti Palestine, wọ́n sì mọ odi láàrin pé wọ́n lọ sùn, pé wọ́n fi mọ́, wọ́n sì mọ odi tó ga débi pé àwọn ará Palestine ò ní lè kọjá. Wọ́n sì mọ pé látẹ̀ní lọ àti yàrá wa kẹ́yìn máa jẹ́ àwọn balẹ̀, àwọn máa jẹ́ Israel láàrin òru. Wọ́n sì mọ odi yẹn. Tó bá ń sọ àwọn tí wọ́n lágbára jù láyé tán lè mọ lédókè, àwọn Júù wà nínú àwọn Yahudi ni. Òru náà máa wá ń ṣe lé. Bákan náà ńgbà tí Soviet Union, ńgbà tí Russia náà fẹ́ pín, tí wọ́n fẹ́ jẹ́ Russia mọ́, òru Yahudi náà ló pọ̀ jù láàrin wọn. Òru làwọn náà mọ odi tó wà láàrin wọn, láàrin àwọn náà. Wọ́n sì mọ odi láàrin alẹ́ kílẹ̀ tó mọ́, wọ́n sì mọ sìmẹ́ǹtì àti blọ́ọ̀kì papọ̀, ó sì gbẹ́ kílẹ̀ tó mọ́. Àwọn yẹn jí láàárọ̀ náà bá wò pé ìlú wo la wà yá nílé kọjá mọ́, ìyẹn kan. Èyí tó tún wá ṣẹlẹ̀ kọjá yìí láàrin Amẹ́ríkà àti Mexico. Àwọn náà ní Mexico tí ń wọ Amẹ́ríkà jọ àfẹ́kàn wọ̀ mọ́, àwọn náà bá tún mọ odi. Wọ́n bá mọ láìníjọ́ mẹ́ta yìí pé kí Mexico máa lọ ká mọ Amẹ́ríkà. Nígbà tí wàhálà coronavirus, àlùwàbáhà coronavirus nígbà tó dé, làbárí Amẹ́ríkà bá tún bẹ àwọn tá à ń pè ní Mexico pé kàn jẹ́ àwọn Mexicans pé kàn jẹ́ káwọn wọlé, kàn jẹ́ àwọn ẹ̀yin ṣàlẹ̀ mọ odi ẹ̀ lè wọlé mọ́. Alágbára ní tẹ́lẹ̀, Ọlọ́run tí wá tún sọ yín dọ̀lẹ. Ìdí ẹ̀ la fi sọ pé Ọlọ́run bá lọ́ba alágbára, yuqallibul layla wan nahar. Ọlọ́run bá ló mú òru àtọ̀sán, ló jẹ́ kó máa tẹ̀léra wọn. Àmọ́ nínú àgbọ́yé Islam, òun ni pé ká mọ̀ pé òru ló kọ́kọ́ ń wáyé. Qabla nahar, òru ó wáyé síwájú ọ̀sán. Gbogbo àwa tá a bá ń bímọ láyé, ká mọ̀ pé tá a bá ti bímọ, òru Islam bẹ̀rẹ̀ láti ìgbà tóòrùn bá ti wọ̀. Ìyẹn ló fi já sí pé tóòrùn bá wọ̀ la gbọ́dọ̀ sínú. Àmẹ́yìí táwọn alágbára ayé gbé wá fún wa, àwọn Western world, ó dàgbo 12 kóru wọn tó dé. Aago 12 náà máa tó ń sọ wípé a change ọjọ́. Ṣùgbọ́n nínú ẹ̀sìn wa, Islam lajú. Ìyẹn náà ń pè ní al-Islam wal-adora. Islam ń yan, ó ṣàlàyé ẹ̀ yékéyéké pé Islam ló ní gbogbo nǹkan pátápátá. Yarji'u ila al-asl, ó sì ń padà lọ sí ìpínlẹ̀. Nígbà tí Ọlọ́run bá ń sọ fún wa ní suratu Yusuf pé Ànábì wa Yusuf alayhi salatu wassalam ó rí ìràwọ̀ 11. Ìràwọ̀ 11 ni. Nígbà tí àwọn òyìnbó dé
wọ́n ní planet wọ́n ní 9. Allah dẹ̀ ti sọ nínú Al-Qur'ani bẹ́ẹ̀ yẹn tafsiri ẹ̀ náà ni pé planet 11 planets ló wà not 9. ṣùgbọ́n àwọn western world wọ́n ní 9 nígbà tó wá di ọdún 1990 wọ́n wá rẹ̀ kan sí ó jẹ́ 10. àwọn àfa àgbáyé ní kan ṣe sùúrù ilé ayé ò tí ì parẹ́ pẹ̀lú ògo Ọlọ́run wá rẹ̀ kan tó kù sí àwa jẹ́ 11. ìyẹn ni gbogbo nǹkan pátápátá yẹ́rìndì ọ̀rẹ́ lẹ́la asin á padà lọ sípìnlẹ̀. ìyẹn ni tó bá wà nínú ẹ̀sìn wa orí ẹ̀ gbọ́dọ̀ pé àwọn alẹ́ nìkan ti ṣe ìsìláàmù rí ó wá padà lọ ṣẹ̀sìn mi orí yẹn ò pé kò mọ nǹkan kan nínú ẹ̀sìn àbí kó jẹ́ pé jẹkújẹ tó fẹ́ jẹ ló tán lọ sọ́hùn tó bá wá padà parí ilé ayé ẹ̀ sọ́hùn ó tán sọ́hùn nìyẹn. mùsùlùmí kan orí ẹ̀ gbọ́dọ̀ pé kán wá tán lọ sọ́hùn láà pẹ̀lú ìsìláàmù ẹlòmíì ajáde mo ti ṣẹ̀sìn rí nǹkan mo kéwú mo fa kí ló mọ̀ nínú kéwú níbo ló dé wọn ló lórin kan ní mùsùlùmí lòun tẹ́lẹ̀ àfáà lòun wọn já lọ kí ló lórin mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. orí di Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìmá yí òru àti ọ̀sán padà. wọ́n ní ẹlẹ́ẹ̀kejì wan nahar ọ̀sán wọ́n ní yẹn náà láǹfààní tó pọ̀ tí yẹn náà tún ń ṣe. wọ́n ní nínú àwọn àǹfààní ọ̀sán òun náà ni pé ká fi ṣiṣẹ́ nígbà tó Ọlọ́run bá ń sọ fún wa nínú Suratul Naba. Ọlọ́run bá ní waja'alna layla libasa mo ṣe òru fún yín láṣọ ìbora waja'alna an-nahara ma'asha mo wá ṣe ọ̀sán fún yín kẹ́ máa fi wá jẹ mu. ìyẹn ni àdámọ́ ọmọ èdè ènìyàn pé òru a máa fi ń sùn ká tó fi ṣàwọn iṣẹ́ ìbádà àmọ́ ọ̀sán a máa fi ń ṣe kí ni a máa fi wá jẹ mu. àmọ́ lè ní àwọn western world alágbára ayé wọ́n paláró fún wa wọ́n wá gbé àwọn iṣẹ́ yẹn fún wa a máa ṣe shifting. tábà ti wá ṣiṣẹ́ láàárọ̀ wọn á ní kò tún tó a tún gbọ́dọ̀ wá ṣiṣẹ́ òru àdámọ́ ọmọ èdè ènìyàn ẹ wá rẹ ẹlòmíì a máa lọ ṣiṣẹ́ òru a wá lọ tọwọ́ bọnú machine agé lọ́wọ́ ẹlòmíì a máa ṣiṣẹ́ òru a tẹsẹ̀ bọnú machine agé lẹ́sẹ̀ torí pé kò bá dámọ́ ọmọ èdè ènìyàn mu. waja'alna layla libasa ní ká fòru sùn ni a fi ṣaṣọ ìbora fún wa. àmọ́ ọ̀sán Ọlọ́run bá ní ẹ̀rìn lọ siru fil ard ẹ̀rìn lọ lórí ilẹ̀ lọ́sàn-án kẹ́ lọ wá jẹ mú àǹfààní nìyẹn. bákan náà nínú àwọn àǹfààní ọ̀sán oòrùn kì í ràn lóru ọ̀sán lòrùn máa ràn. nínú àwọn àǹfààní oòrùn tí ẹ bá rí oòrùn gbogbo àwọn nǹkan tó jẹ́ jíjẹ fọmọ èdè ènìyàn ó lè má lè jẹ jíjẹ. béèyàn bá fẹ́ jẹ èlùbọ́ á gbẹ iṣu yóò ṣá wẹ́lẹ́wẹ́lẹ́ á sa sínú òrùn á gbẹ kó tó jẹ jíjẹ fọmọ èdè ènìyàn láti fi ṣe èlùbọ́. béèyàn bá lóun fẹ́ mu kòkó á lọ ká kòkó lórí igi á wá sa sínú òrùn náà ó ṣe kíni yóò gbẹ kó tó di pé yóò máa jẹ mímu fọmọ èdè ènìyàn. béèyàn bá lóun fẹ́ jẹ gàrí á lọ gbẹ láti inú oko á ṣá wẹ́lẹ́wẹ́lẹ́ á dà sómi á wá sa sínú òrùn. tabala aláṣọ tá à ń fọ̀ àáfọ̀ àásá sínú òun ó gbẹ. àwọn àǹfààní tọ́lọ́run bá tún ní kọ̀sán máa ṣe nìyẹn. nínú àwọn àǹfààní nìyẹn ọ̀sán nílé wa. inú Al-Qur'ani Karim Ọlọ́run bá ní in ja'ala Allahu alaykumul layla sarmadan ila yawmil qiyamah tọ́lọ́run bá ní kóòrù nìkan máa wà fún yín dàlìkìyàmọ̀ ẹ̀ lè gbádùn kó má sí ọ̀sán òru lásán ẹ̀ ní gbádùn. bọ́lọ́run ṣe wá ṣe yẹn ó fún àwọn kan lápẹẹrẹ tẹ́ bá dé Switzerland lẹ́nu ẹ máa rí wọn dẹ̀ máa lo ọ̀pọ̀lọpọ̀ òru wọn máa fi sùn wọn máa fi just 6 hours wọn máa fi ṣọ̀sán ní Switzerland. tí ẹ bá ti wá dé Sweden tí wọ́n ti wá yàtọ̀ opposite ni ọ̀sán làwọn wá ń lò jù ọ̀sán wá gùn jù òun lọ ní Sweden lákòókò tá a wà yìí àwọn ti sàárì tí wọ́n 2:30 náà ti gbọ́dọ̀ jẹ sàárì 2:30 ni wọ́n ti gbọ́dọ̀ jẹ sàárì wọn. wọ́n bá dẹ̀ tílẹ̀ bá dẹ̀ máa bọ́n báyìí kíá ilẹ̀ ti mọ́ ní nǹkan bíi 4:30 ilẹ̀ ti mọ́ kedere. inú àwọn ọ̀rẹ́ wa tó wà ní UK ó ní táìmù la wà ń ṣínú mo ní tó 7 là ń ṣínú ó ní bíi tó 8 là wọ́n ń ṣínú mo ní tìyín tún kéré ní Indonesia mi báyìí wọ́n ń ṣínú ní tó 9 ní Indonesia bọ́lọ̀ tó ṣe àwọn kan á tún gùn. nígbà tá a tún wọnú map a rí pé Indonesia tún súnmọ́ a tún rí àwọn ìlú kan tí wọ́n ṣínú ní tó 11 lálẹ́ wọ́n sì ti gbàwẹ̀. ìtumọ̀ yìí náà ni pé òru ó gùn ju ọ̀sán lọ. wọ́n ní we have longer day shorter night. nínú àwọn àǹfààní tọ́lọ́run bá tún ní kí ọ̀sán máa ṣe tó já sí pé tá a bá ti ń ka àyà Ọlọ́run bá ní ká kàn máa wò ó ká máa wo àwọn àmì yẹn ká má kàn máa gbójú kúrò ńbẹ̀ ká wò pé kò sẹ́nìkan tó lè ṣe léyìí
àyàfọ́ Ọlọ́run nínú àwọn àmì Ọlọ́run àwọn signs of Allah ni wọ́n bá ní ṣe ẹ wá ń gbára lé Ṣàngó kan ṣé Ṣàngó lè mú òòrùn kó yọ láti sánmọ̀ ẹ wá ń gbára lé Ọbàtálá ṣé Ọbàtálá lè jẹ́ kí òòrùn yọ láti sánmọ̀ àwa rí náà mùsùlùmí tó ń gbàwẹ̀ nísìn olóhùn gbàwẹ̀ ó tún lò sí ń sin Ọbàtálá pẹ̀lú àwẹ̀ tó ń gbà olóhùn gbàwẹ̀ ó tún dọ́dọ̀ ọlọ́ya ṣàwẹ̀ ló wá ń gbà yẹn olóhùn gbàwẹ̀ ó tún lọ ń wá àwọn owó àwọn nǹkan tá a tún jẹ́ o máa tà orí adarí pọ́n tún lọ ń wá yẹn gbogbo ilé pátá àṣe làákàyè tá a bá ṣe làákàyè sínú àwọn àmì Ọlọ́run a rí wípé Ọlọ́run bá ń fi hàn wá ń bẹ̀ yẹn pé gbogbo nǹkan pátápátá ni ó ń padà lọ sọ́dọ̀ Ọlọ́run pé àní kò sí nǹkan tí nǹkan kan dá àfọ́ Ọlọ́run gẹ́gẹ́ bí àyàtà máa ń quote nínú Suratul Luqman Ọlọ́run ní faruni ẹ̀fìwọ̀n mi Ọlọ́run maza khalaqal ladina min duni àwọn nǹkan táwọn nǹkan tẹ́ ń sìn yẹn lẹ́yìn èmi Ọlọ́run tí wọ́n dá ẹ̀fìwọ̀n mi báyìí èmi Ọlọ́run ni mo dá sánmọ̀ tẹ́ wà ń bẹ̀ èmi Ọlọ́run mo dá ilẹ̀ tẹ́ wà ń bẹ̀ tẹ́ ń tẹ́ tí ò yí mọ́ yín lẹ́sẹ̀ omi tẹ́ ń mu ní ayé omi Ọlọ́run náà lẹ́ mu omi tí Ṣàngó náà mu omi tó yá mu nìyẹn omi tí Jésù mu tí Mósè mu tí gbogbo àwọn èèyàn mu ẹ wá máwọn yẹn lọ́lọ́run ìyẹn làwọn àmì Ọlọ́run ẹnìkan ò wá ní dálìkì yá mọ̀ kó wá jàre Ọlọ́run eléyìí náà tún ni tọ́lọ́run bá pa fún wa ń bí pé inna fi dhalik ẹnìkan ò wá ní mọ eléyìí o la'ibratan li ulul absar àyàfà àwọn onílàákàyè àwọn tí wọ́n bá lójú inú tí wọ́n ríran ni wọ́n mọ̀ wípé jalla jalalu ọba tí ò ṣe rí tá a lè fojú rí láyé àwọn kan gbà yìí pé àtàbádálì kìámọ̀ náà à ní fojú rí Ọlọ́run tàbádọ́run náà à lè fojú rí ṣùgbọ́n ẹ̀rí tó lékè jù ni pé àwọn ẹni dáadáa wọ́n ní àwọn tó sọ pé a lè rí àwọn gbà yìí pé Ọlọ́run bá sọ fún ànábì Musa alayhi salatu wassalam pé ya Musa lan tarani rẹ Musa ò lè rí mi wọ́n ní kò lè rọ́lọ́run láyé kò dẹ̀ ní rí lálìkè àmọ́ àwọn àáfàá tó lékè ní rárá Ọlọ́run bá ń sọ Suratul Mutaffifin ni pé àwọn kan tó bá dàlìkè àmọ́ lámájúbu àbúlọ́ọ̀kì àwọn yẹn wọn ò ní rí àwọn wo ni àwọn tó bá ṣe bí láyé tí wọn ò ṣe dáadáa ojúkójú ò ní rọ́lọ́run ojú tó da ló máa rí Ọlọ́run ibi náà láti dúró sílé mi láti máa fi tẹ̀síwájú lọ́la àbí Ọlọ́run bá kọ́lọ́run kó ṣàwà lójú tá a rí Ọlọ́run ru'yatullahi rírí Ọlọ́run ṣe wá lẹ́nu tó máa rí Ọlọ́run lálùkì àmọ́ ẹ̀lẹ́nu àlùjánnà Ọlọ́run jẹ́ ká rí Ọlọ́run bá wa Ọlọ́run má fọ wa lójú ń bẹ̀ o àbí Ọlọ́run wà bá coronavirus àrùn kòrónà tó wà ń ta Ọlọ́run bá kó bá ká kó ń lẹ̀ o la hawla wala quwwata illa billah subhanallah wa bihamdihi subhanallah العظيم اللهم ارفعنا الوباء كورونا فيروس من نيجيريا وفي كل أرض المسلمين جميعا وفي كل أرض المسلمين جميعا وفي العالمين جميعا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب